Ẹ káàbọ̀ sórí ìkànnì Lady K Ìfẹ́ Olúwa show. The baby of Oduduwa nation. The baby of Oduduwa nation. Mo kí gbogbo ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi. Ó tuntun ti ń rúgbó bọ̀ o. Wọ́n sì ní ogun àsọtẹ́lẹ̀ kò kí ń pa arọ. Ìyẹn arọ tó bá létí tó fi gbọ́ràn. Tí kò kọ etí ikún. Mo máa play video méjì kan fún wa nsìn. Màá wá fẹ́ kí gbogbo wa kọ́kọ́ flashback sórí first video tí mo fẹ́ play. Kí a rántí nǹkan tí màá yìí sọ fún wa. Wípé tí wọ́n bá ti lè dìbò 2023, Tinubu ló máa wọlé. Ṣùgbọ́n ìkùmú ọ̀tún á bọ́ sí tòsì. Tó sì jẹ́ pé bí wọ́n ṣe sọ, gẹ́rẹ́ ló ṣe rí, kò sí yàtọ̀ ńbẹ̀. Ìkùmú ọ̀tún ti ń bọ́ sí tòsì báyìí. Kódà tó bá jẹ́ pé ibòmíì wà tó lè gbà lọ ni, a tún sọ wípé ìkùmú yẹn ti ń gba bòmíì lọ báyìí. Níbi tí ìnira àti ìyà àti wàhálà yẹn dé dúró báyìí. That same person tó sọ ọ̀rọ̀ nígbà yẹn, wọ́n tún ti sọ mí o. Bí ẹ ṣe máa ṣe protest tó máa bad dress ní Nàìjíríà. Wọ́n ní bẹ́fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ẹ máa ṣe protest tó máa lágbára. Wọ́n ní bí ẹ fẹ́ bí ẹ kọ̀. Lálà máa lù kùtùpù awu. Ó máa padà chíkíní. Ó máa di woro sí woro. Ẹ jẹ́ ká máa mú lẹ́sẹsẹ. Ẹ bá mi ṣe ètò yìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fún wa ní first one. Kí n kọ́kọ́ fi wọ́n wa létí. Ohun tí màá sọ 2023. Tí kò sì sí ẹyọ kan báyìí. Tí kò wá sí ìmúṣẹ. Tó jẹ́ pé bí màá ṣe sọ fún wa from A to Z. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ ṣe wà títí dìsì. A dẹ̀ ṣe wà nínú ẹ̀ báyìí. Tí wọ́n dẹ̀ tuntun ti sọ àsọtẹ́lẹ̀ mi tó tún ní agbára. Bàbá ìsọ nígbà yẹn lọ ní mi ò ní ẹ má bú mi o. Ṣùgbọ́n ìkùmú ọ̀tún yẹn á bọ́ sí tòsí. Ẹja àkọ́kọ́ jọ gbọ́nú, ẹja àgbọ̀n ká kọ́kọ́ rántí. I don't say anyone should not insult me or reproach me. Mi ò ní pé kẹ́nikẹ́ni má tiẹ̀ bú mi àbí sọ ẹ̀gàn kankan. I don't say anyone should not insult me or reproach me. Ṣé ẹ rántí àsọtẹ́lẹ̀ yìí? Ká tún wá gbọ́ ní wọn tó máa lọ fún 2027. Màláwù. Tí Nàìjíríà bá vote APC ní 2023. If Nigeria vote APC in the year 2023. Ṣé hard lẹ́rí, Ades lẹ́rí, Ades. You are experiencing this time now. Ades. You see a more tougher and tougher. Àárín ènìyàn á fẹ́ jẹ ènìyàn bí ẹni You jẹun. want to eat human being like food. Bí Olúwa mi ṣe wí. As the God has spoken. Bí Ọlọ́run Ẹlẹ́dùmarè ṣe sọ fún mi. As the living God has spoken. Mi ò ní kẹ́nikẹ́ni má tiẹ̀ wá halẹ̀ àbí sọ ohunkóhun. I don't say no one should Mi trade ò or dẹ̀ say ní pé anything. bóyá o jẹ́ ọmọ ẹgbẹ́ APC I tó don't láìkì mi. if you belong to APC. Mi ò ní sọ kó lọ fọwọ́ ẹ tẹ̀ka ìbò. What you say don't go and Mo sọ fún yín ní ìgbà ní 2015 pé wo nǹkan tó wà ńlẹ̀ báyìí o. I told us in the year 2015 that look at it. Irọ́ lẹ fẹ́ dìbò fún You want to 2023. vote for life. Tẹ bá dìbò fún ẹgbẹ́ kí ni àwòrán wọn náà? Ẹgbẹ́ ìgbálẹ̀. If you vote for the party that has broom as their for Àánú ṣọ́ọ̀ṣì ṣe mí, àánú ṣọ́ọ̀ṣì ṣe mí, àánú ṣọ́ọ̀ṣì ṣe and mí. pity churches, Ebi tó máa pa yín. the hunger that was for you, Ẹni kí ló dé? you ask Èmi ò yourself, tako why? anybody. I am not antagonizing Èmi ò anyone, dẹ̀ ń dìbò. and I don't vote neither. Sọ bí Ọlọ́run ṣe rán mi. I speak as God has sent me. Nàìjíríà máa lé kókó lé kókó lé kókó lé kókó lé kókó. Mi ò ní pé tí bàbá ẹ bá jẹ́ chairman APC mi ní kí ló má bí. I never said Mi ò if your support father PDP is the àbí chairman of APC, Labour. neither do I support PDP Ohun or tó máa Labour. pè Nàìjíríà I want to pay this country Nigeria. ní kí a lọ fún true federalism For us to go for true federalism, àbí ká pín. or we should restructure or Nǹkan tí secede. Ọlọ́run sọ fún àwa nìyẹn. And that's what God is telling our family. Àbí kí a Tẹ bá pín. tẹ̀ka If you decide to vote, Kábíyèsí. tí Tinubu bá ti wọlé if Tinubu wins, gbogbo yín ti wọnú ibú lọ nìyẹn. all of you are going into joy. Olúwa ló sọ bẹ́ẹ̀. That is God has spoken.
bí mo ṣe ń sọ yìí náà ni kẹ́ ṣe jù Let it go live. Let it go live as spoken. bí ṣe sọ ẹ. Just we have said it. jẹ́ sọ lóyìnbó kọ́ lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń Let sọ. me say it in English so that they ẹ won't bá know. mi ṣe bàbá yìí tún ti sọ mí báyìí sí. If Nigerians vote for a máa play yẹn náà. Nàìjíríà tó bá dìbò fún ẹgbẹ́ òṣèlú Nigeria will sink. kódà Nàìjíríà yóò wọ inú ìrà. In poverty, and the economy will be in shambles. Kódà ọrọ̀ ajé wa yóò lọlẹ̀ sí i. If the government of APC continues, Tí ìjọba APC bá tẹ̀síwájú. Nigeria will suffer extraordinary. Kódà ìyà orílẹ̀-èdè Nàìjíríà yóò wà ní ìlọ́po I'm not in support of anybody. Mi ò tiẹ̀ fọwọ́ tẹ ẹnikẹ́ni As lẹ́yìn. a matter of fact, I don't vote, Kódà mi ò tiẹ̀ dìbò. and I will never vote. Kódà mi ò tí ń gbà kan ní dìbò. I am telling you that Mo sọ fún un pé we have never seen hardship before. a ò tiẹ̀ tí ì ní ìlera tó. Then this is when we now experience more hardship. Kódà aṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ìnira ni. We will be sick. The economy will be sick. Kódà àṣàrẹ̀ ọjọ́ ajé wa náà yóò ṣòjòjò. I'm not saying anybody should like Mi me. ò fẹ́ kẹ́nikẹ́ni kó fẹ́ràn mi o. If I bring a letter to you tomorrow, Tí n bá mú lẹ́tà wá if sọ́dọ̀ I ẹ bring lọ́la. appeal phone to you, don't Bá ní give pé kò it tiẹ̀ to fún mi me. lówó kó ràn mí lọ́wọ́ bí wọ́n bá tiẹ̀ bọ́ That sí is o. what the Lord have said. Torí nǹkan náà wí rèé. And I stand, and that's why I make the pronouncement. Mo dẹ̀ sì dúró lórí This ẹ̀ tó jẹ́ is kí a prophecy. àní àsọtẹ́lẹ̀ rèé. Kò ju yẹn lọ. It's not much more than that. ẹ ṣé bàbá ẹ kú iṣẹ́ Olúwa. Now gbogbo ẹ̀yin màmá mi bàbá mi ṣe ti rántí bí bàbá yẹn ṣe sọ kó tó di wípé a dìbò 2023 nìyẹn o. Ṣé mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wòlíì ni wọ́n kóra wọn síta tí wọ́n ń tútùkùtù tí wọ́n give prophecies sọnù. Ìkan tí ẹ wò sùsùn ó ní tí Tinubu bá wọlé òun á padà sídìí ìṣẹ̀ṣe. Olórí burúkú bàbá yẹn Sunday Igboho lórí sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò padà sídìí ìṣẹ̀ṣe ẹ̀. Nígbà táwọn èèyàn bí pé kí ló dé tẹ̀lé padà sídìí ìṣẹ̀ṣe, Olólùwà tún sọ fún òun wípé ó nídìí tóun ṣe mú Tinubu wọlé. Kẹ́ máa wo òpònú amukú mẹ́kọ̀ọ́ àgbàlagbà. A rí oríṣiríṣi wòlíì tó jáde tó sì jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ wọn lórí rọ́ ló bá dé. Tí bàbá yìí nìkan ló dúró gbàgìdè tó dẹ̀ sì ń ṣe dì sí. A rí ades ní Nàìjíríà o. Nàìjíríà sink. Ọrọ̀ ajé go up. Gbogbo ẹ̀ dà bí ò ṣe yẹ kó rí. Gbogbo ẹ̀ dà bí ò ṣe yẹ kó rí. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Lẹ́yìn tí bàbá yìí give prophecy ní 2023 tí a lot of people ṣe etí kúnkún, Olúwa ní kí nínú ọ̀rọ̀ òun kan kò ní lọ láláì ṣẹ. Ó ní nǹkan méjì ló wà fún Nàìjíríà nínú kẹṣẹbà àbí kẹṣẹbà. Èyí tó wá yẹ kí èmi àti gbogbo ọmọ Yorùbá pátápátá ká dìrọ̀ mọ́ ni pé kí a pín. Nítorí tá bá tẹ̀lé second option náà, a sì máa la àwọn difficulty kan kọjá. But ká má bá la àlàkọjá tó lágbára kankan kọjá, ó yẹ ká fi ọwọ́ mú. Kí ló yẹ ká fọwọ́ mú? Pínpín. Ó yẹ ká pohùn pọ̀ kí gbogbo wa sọ wípé pínpín yẹn la fẹ́. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kí la ṣe? Àwọn èèyàn kí ọ̀tẹ̀ bọ́, wọ́n kí àbòsí bọ́, wọ́n kí rìkíṣí bọ́. Wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀bẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ẹlòmíì. Ọmọ yín tó wá ṣèdí bẹ̀bẹ̀rẹ̀bẹ̀ sì kò máa wá rí yín nígbà tí yà ń jẹ yín. Ó mà ti ṣu ọmọ yín gangan lọ́wọ́ báyìí sí yìí. Ọmọ yín gan náà mà ti ń play game báyìí sí. Ọmọ yín gan tí wá fi ṣe pé kàkà kékun má jẹ sèse ká fi ṣàwádànù. Ó bẹ́tà kó orílẹ̀-èdè pín sí méjì. Ó bẹ́tà kó pín sí méjì ní Tinubu gan wà báyìí sí. Because ó ti kọjá nǹkan tí bàbá expect. Bàbá débẹ̀ tán nígbà táwọn sọ fún wọn pé ibi tẹ́ lọ yóò dá, ibi tẹ́ lọ dá, bàbá ti ṣe na joke. Bàbá rò bóyá èrò mi Tinubu jagaba, mi nílé handle country, máa handle ẹ̀ kọjá bẹ́ẹ̀ ṣe lérò, òun ni bàbá fi ṣe. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ gbé kọ́ customer. Yes, ẹ má bínú, Bọ́lá bá dé. Ẹ̀yin náà wá ra fìlà, tẹ́ bá ń gbọ́, wìtìwìtì ló ń bò, fìlà lédìké òdìlẹ̀. Ẹ tètè wá kó ti yínú fìlà, ẹ já máa ṣe program wa lọ. Now,
this same bàbá ni wọ́n tún wá ti sọ bí 2027 ṣe máa lọ. Nítorí tí àwọn kan bá ń gbọ́ pé báyìí ni wọ́n ò ní believe gẹ́gẹ́ bí ohun tó ṣẹlẹ̀ ní 2023 tí a lot of people believe wípé 2023 election kò lè rọgbọ, kò lè dá, kò lè sunwọ̀n. Another one tó rèé o, ẹja gbọ́n tí bàbá yìí tún sọ. Tá bá ti rí àwọn wòlíì tó sọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ á máa gbé wá. Because lẹ́yìn tí bàbá yìí sọ̀rọ̀ ti 2023, bàbá yìí tún ti sọ ìmí tó dẹ̀ jẹ́ pé ìmí tí bàbá yìí sọ ó tún wá sí ìmúṣẹ. Another one lélẹ̀ kó ní kálukú lè lọ́mọ bó ṣe máa gbáradì. Ẹjọ́ another customer. Yeah, ẹ má bínú. Ẹ má bínú. Aṣọra ajá tajà. Yes. Èyí tá wá ń sọ lọ. Bàbá yìí tún ti wá bọ́ síta. Wọ́n ti sọ prophecy mi tó tún wá ní agbára. Nígbà táwa sọ fún yín pé ó ti ètò èmi yìí, màmá ní 2027 ó máa lẹ́tìkẹ́. Ó máa lẹ́tìkẹ́. Àwọn ẹlòmíì ò believe. Ibẹ̀ ni ẹ jókòó sí. Ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí kí kọ́ọ̀tù tó wọlé. Kí bá tún kọ́ọ̀tù program. Ó yá. We have not seen rigging before. We see high technology of rigging. INEC will be messed up. People will protest is coming. Protest, electoral protest is coming. They will burn INEC places. People will be desperate. They will call for change. Nemesis. I don't call nemesis is coming. See, we have not seen rigging before. We see high technology of rigging. INEC will be messed up. People will protest is coming. Protest, electoral protest is coming. They will burn INEC places. People will be desperate. They will call for change. Nemesis. I don't call nemesis is coming. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, kí lẹ gbọ́ yẹn. Wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀tàn kó di odidi. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá ti dé inú ẹ̀tàn kó di odidi. Wọ́n ní protest is coming. Irú protest wo lẹ́mọ̀ tó ń bọ̀? Bóyá protest gbàgbàgbìgbì ló ń bọ̀, nobody knows it. Kò sí ẹni tó mọ irú protest tó ń bọ̀, but protest ńlá ń bọ̀ because wọ́n máa tún ring election ní 2027. Ṣẹ́wárí ti 2027 yẹn á wá yàtọ̀ sí ti 2023. Kó tiẹ̀ tó di ìgbà yẹn lálà máa lù kùtùpù máa wù. Kó tó di ìgbà yẹn lálà máa lù kùtùpù á wù. Ọmọ Yorùbá, ẹ má sùn. Ẹ má sùn. Nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní dáná sun INEC office, kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? Wọ́n á ní dájúdájú àwọn tó sun INEC office wọ́n ti sun gbogbo àpótí ìbò, wọ́n máa tún bòdì ni. Ìbò tó bá máa wá tún dì, irú ọmọ wo lẹ́mọ̀ tó máa bí? Ṣé àwọn tó ti kọ́kọ́ rí fìrí wípé ìbò tó kọ́kọ́ dì yẹn kò ní favour àwọn kó tó di wípé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dáná sun INEC office? Ṣé àwọn yẹn wá lajú wọn sílẹ̀ kan túbọ̀ mídìí? Ọmọ Yorùbá jẹ́ ká wake up. Nǹkan máa ṣẹlẹ̀ 2027. Ó dẹ̀ ṣúọ̀ fún èmi pé before then ló ti máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Because àti Peter Obi àti Jonathan Goodluck àtàtíkù àtọbásanjọ́ àtàwọn gbẹ́gbẹ́ pásítọ̀ bíi pásítọ̀ Túndé Bákàrè táwọn náà fẹ́ lọ fún election àti àwọn kọ̀ọ̀kan tí àwọn ADC ṣì máa fà sílẹ̀, gbogbo wọn máa bára wọn mú nǹkan lẹ̀. Wọ́n mú nǹkan nílẹ̀ dánwò. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí. Ẹ jẹ́ ká gbáradì. Ẹ jẹ́ ká tètè pawọ́pọ̀. Ká ké ká yarí mọ́ ìjọba lọ́wọ́. Kí ìjọba yọ̀ǹda ilẹ̀ Yorùbá wa fún wa, kó yọ̀ǹda Sunday Igboho fún wa. A nídìí aláyé nílé. Kò torí kò sẹ́ni tá fẹ́ fojú jọ tó bá di woro sí woro.
ta lẹ fẹ́ trust alábọ̀dé ní gbogbo wọn àlè jù bẹ́ẹ̀ lọ ẹ wá ra fìlà ohun tó tún rèé ní lọ́wọ́lọ́wọ́ báyìí sí lọ́dọ̀ Lady K lọ́wọ́lọ́wọ́ báyìí sí tó tún tẹ́ bá gbọ́ hot cake kò dilẹ̀ òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn tẹ́ bá gbọ́ pé kò dilẹ̀ ẹ̀yin mọ́mì mi ò ní wá ayé tí ẹ ṣe ẹ kàn ń ṣọ́ọ̀kì mi ẹ gbọ́dọ̀ bí ọjà ń sòwò mi tún yàtọ̀ ibo ni kí n ti bẹ̀rẹ̀ orin ọpẹ́ ní kíkan orí bèbí dà kí n fi display ọjà fún yín gbọ́ mo náwó ẹ̀sìn ẹ wò ó tí n bá gbé ọjà tí mo tuntun ti páàkì lẹ̀ tí n bá fi hàn yín gbogbo yín ẹ̀ ní mo sàárì ọmọ gbogbo èyí tẹ́ ń bá mi rajà ẹ ní gbọ́mọ gbè ẹ tún sọ mí dẹni tó ń para post office ní ṣẹ́jú èmi tí mo ṣàkọlé àwọn bíi oṣù bíi mélòó sẹ́yìn pé mi ò lọ post office ojoojúmọ́ mọ́ o ìjọ́ mẹ́ta mo lọ post office o ẹ̀yin tẹ́ bá sanwó ọjà tẹ́lẹ̀ bá sanwó ọjà wọ́n máa sọ fún ẹni sùúrù ó dọ̀tún la tó lọ post office o ìsìn mo lọ ẹ̀mí jèdè báyìí sìn torí pé kí ni àkọ́kọ́ post office ò láyọ̀lẹ̀ mi ìdẹ̀ ní jẹ́ kí strike bá ọjà anybody lọ́wọ́ mi ṣé tó bá ti wà lọ́nà tó bá bẹ̀rẹ̀ strike wọn wá ti débi tó ń lọ ju kó wà lọ́wọ́ mi lọ ṣé kí n ṣọ́ọ̀kì yín ẹ fẹ́ wo ọjà tí mo tó ti lóòdù sínú trọ́lí ẹ má jẹ́ ṣe bẹ́ẹ̀ kó má dàbí ìgbéraga ẹ wá ra títí yín náà àwọn ìyá mi alálùbáríkà wọ́n ṣe ń kó mẹ́fà lọ́rùkọ rẹ̀ yẹn àwọn káwọn àti sọ́nbí tó jókòó sí ẹ pé irọ́ ni Lady K ń pa ẹ̀rù ẹ jàlẹ̀ mú mo ti fáàkì ọmọ ní irọ́ ni Lady K ń pa o irọ́ ló ń pa o alẹ̀ ní inú tí wọ́n ní mo ti dìgáde o mo mọ àwọn tí wọ́n ti sanwó tó wà nínú ilé o ẹ wò kó má dàbí irọ́ ṣẹ́ ti rí trọ́lí tí mo fi tì í lọ na him be this ọjà ló kúnnu trọ́lí tẹ̀ ń wò yìí ṣẹ́ ti rí wọn ẹ̀yin náà wá ra títí yóò kú bẹ́ẹ̀ o ó kù ní bọ́ńgò alọ́jà mi ò wọ́n àwọn ìyá mi alálùbáríkà tó patronize mi wọ́n ti mọ̀ mí lọ́lẹ̀ kó dowó ni mi ò dẹ̀ ń ṣe kò gbà òun rèé ṣẹ́ ti rí ó kú bẹ́ẹ̀ ó pọ̀ yẹ́yẹ́yẹ́ síbẹ̀ ẹ wá ra títí yín eléyìí náà tún lọ nìyẹn górígòyìn ṣẹ́ ti rí inú trọ́lì mò ń tò sí yẹn górígòyìn pọ̀ mọ́ àwọn tí wọ́n ti sanwó tí wọ́n tán ó tẹ̀ tún ṣìkù gan bẹ̀ yẹn tí kò sí trọ́lì bí mo ṣe máa dì kúkú dì kàkà fi gbédé post office nù ẹ wá ra títí yín it's a matter of time ọlọ́wà ṣe mọ́tò wọ́n máa lòdù ẹ̀ sínú mọ́tò òtútù ò ní máa mú mi lọ́wọ́ tí mo fi ń ti trọ́lì mọ́ ẹ wá ra títí yín o kò ní jẹ́ pàtó bá tó ló máa di Lady K mo dẹ̀ wo program ẹ̀ mo rí fìlà kan tẹ́lẹ̀ gbọ́pọ̀ ó ti lọ mi ò dẹ̀ ní parọ́ fún iṣẹ́ àwọn fìlà tó ń bò wìtìwìtì bóyá torí mi tẹ̀ wá display àwọn eléyìí ni anyway àtọ̀lá lọ abẹ́rẹ́ sí ní display àwọn another one ẹ̀yin tẹ́ ti ra tẹ́lẹ̀ ẹ má fi ṣèbínú pé Lady K ó ṣọ́ àwọn yẹn náà ń gbà tí mo fẹ́ ra fìlà ṣe tí àwọn fìlà yìí tí ẹ bá dé tán ó fine gan eléyìí báyìí sìn kọ́lọ̀ mẹ́ta ló ṣẹ́kù no yeah this design kọ́lọ̀ mẹ́ta tó ṣẹ́kù lélẹ̀ this is the 3 color tó ṣẹ́kù out of 12 mẹ́ta tó ṣẹ́kù òun lélẹ̀ ó fine òun yes tí n bá dé sórí sìn ẹ tún lẹ láìkẹ́ ṣé wáyé ti torí ti tèmi yìí black yìí is for me black color ti tán 2 color tó ṣẹ́kù lélẹ̀ ẹ̀yin tẹ́ bá wà lórí live show ọjọ́ tí mo páàkì ọjà ẹ rí i pé 12 ẹ̀ ni mo páàkì méjì tó kù lélẹ̀ méjì tó ṣẹ́kù nìyẹn àwọn another design tún wà tó fẹ́ jẹ ilé náà but not something like this ẹ jẹ́ mú wọn wá ẹ wo ilé báyìí sìn ó dà ìpele náà kù bóyá 4 ilé náà kù 4 tẹ́ bá dé fìlà ìtọ́ ó fine tí bá ní kí ṣẹ̀ṣẹ̀ máa dé fún kí n sìn táìmù máa lọ mi ìdẹ̀ fẹ́ kí fídíò ìkó gùn jù so that àwọn èèyàn á lè tètè wò ó wọ́n á lè tètè mọ̀ wípé ewu ń bẹ lóko ló ń gẹ́ òun ni eléyìí náà 4 pieces ẹ̀ ló ṣẹ́kù bó wọ́n ti tẹ́lẹ̀ dáadáa 4 ló ṣẹ́kù ẹ patronize lẹ́wọ́ ara títí yín ṣẹ́wá yàtọ̀ sáwọn tí mo fi wọ̀nyí mo tún láwọn another design tí ò sí ń bíbáyìí mọ́ àwọn tí mo kó sọ́dọ̀ ọgbọ́n bíbáyìí tí mo fi ń ṣe sample
tí n bá ń ṣe program mo tún ti yọnú ẹ̀tà fún àwọn èèyàn. So lágbára Ọlọ́run tó bá di ní ọ̀la màá tún show wa ní àwọn another design. Ó kún orí shelf bí ó kún nulé náà, ó kún bí ó kún nulé. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ select títí yín. Ẹ jẹ́ n tàn camera kẹ́rí kẹ́ lè mọ̀ wípé I'm not lying, I'm not joking. Ṣẹ́tìrí ọ̀tọ̀ gèlè lẹ́ ń wò lókè ńbẹ̀ yẹn, òun lẹ́ ń wò níbẹ̀ yẹn. Àwọn kan náà tún wà nsàlẹ̀ ńbẹ̀ yẹn náà tí mo kó sí. Mo kàn fáwọn yẹn ṣe sample sínú showroom bí àtàwọn African food ta ní available kó tó di wípé a máa move ọjà. So ẹ pè mí ẹ wá láti ti yín. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ spiritual product, wig, gbogbo lówó, òun ni Lady K. Ìsìn máa bá mi ra ohun tí mò ń ta, gbogbo lówó. Ọjà mi òun, ọjà mi ship. Ẹ̀yin tẹ́ bá fẹ́ oyin original mo ní. Ẹ wọ àwọn aṣọ yìí sí. Ṣé kó ti fẹ́ tán lórí hanger yìí? Aṣọ tó pọ̀ rẹpẹtẹ ń bẹ. Mo fẹ́ ta àwọn eléyìí lọ, màá tún wù mí jáde. Ó pọ̀ nlé. Mo ní wọn ní kọ́lọ́kọ́lọ́. Gbogbo àwọn eléyìí sample ni mo fi wọ́n ṣe, but to God be the glory. Àwọn tí mo ní mo fi ṣe sample, àwọn gangan làwọn èèyàn pick one by one, méjì òun ló ń pick. So and I'm happy for that. Inú mi so dùn, ayọ̀ mi kún. Bó ṣe jẹ́ pé òun ló ń pick yìí, so màá tún kó tuntun mi, màá tún kó jáde. Just 2 days náà ni mo hang ẹ̀. So ẹ̀yin tẹ́ bá need àwọn aṣọ tó fine, tí bá sọ fún yín pé mo láwọn ọjà tó wà okay dáadáa, ẹ trust me. Mi ní gbé pàrùpàrù wá bá yín. Auto gèlè mo ní wọn lóríṣiríṣi, mo dẹ̀ ní wọn ní grade by grade. Mo ní auto gèlè ó ní $10 tó jẹ́ pé net ni, but tí èèyàn ò bá fi ọwọ́ kàn wọ́n ní mọ̀ pé net ni. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀kọ́ láìkí pé kẹ́kọ̀ọ́ wé gèlè kẹ́dẹ̀ jù sí wardrobe, ẹ̀yin ò ń ṣe fancy máa lọ sí party all the time. Kì í ṣe gèlè tó máa bàjẹ́, kì í ṣe gèlè tí ẹ ní rí lò. Ẹ máa wo ti pé mo ta ní cheap price just to draw customer. N tí mo ta fún yín $10 lẹ́nu ó lè dọ̀tún la, ó lè dìgbà ọdún sí kí n pè fún yín $30. Mo kàn fẹ́ káwọn èèyàn fi mọ̀ pé yes, I'm selling something like this ni mo ṣe jù ú lẹ̀. Mo dẹ̀ ló ní $20, mo ló ní $40 auto gèlè ó ní $40 wà. So èyí tẹ́ bá ti fẹ́ ni ẹ pè mí. Ó ní $20 lẹ́fẹ́ ni ẹ pè mí. Àlédíkè jẹ́ àwọn gèlè $20 yẹn máa fi wọ̀nyí. Tó dẹ̀ yẹ pé tí ẹ bá sọ fún yàn pé iye tẹ́ra ni ẹ̀, they will never believe. Àwọn gèlè tó máa ń fi owó iyebíye wé yẹn, òun lọ́ máa rò bí lórí yín because they are very beautiful. Wọ́n fine dáadáa. So mo ní wọn ní grade by grade. Ìka ò dọ́gba. So bó ṣe jẹ́ nìyẹn. Same thing aṣọ náà. Aṣọ mi wà grade by grade. Mi tẹ̀ fi bẹ́ẹ̀ láwọn aṣọ $20 yẹn mọ́. Ìyí tí mo níbẹ̀ yẹn ò tó nǹkan kan mọ́. Ẹ mọ̀ pé mo ṣe sales. Mi dẹ̀ fẹ́ restock àwọn aṣọ yẹn. Mi fẹ́ restock wọn mọ́ àfi tí n bá rí àwọn fine design mi nìkan ló kù. And for now mi fẹ́ fi bẹ́ẹ̀ kó aṣọ wọlé because this is winter period. So mo dẹ̀ ti load ọjà gan. So kọ́lọ́n bá mi tà wọ́n, kẹ́ wá bá mi rà wọ́n. So patronize me. I have fine fabrics. Tẹ́ lè fi rock party. Kò sí kọ́lọ̀ tẹ́ bá fẹ́ fún gèlè àbí fìlà tí Lady K ò ní fún yín. Ẹ̀yin náà wá kó títí yẹn wà ní 3-4. Àsìkò tútù you can also use it. Ìbá yìí mi báyìí mo ṣe wọ́n nǹkan mi kiri látàárọ̀ lélẹ̀. Mo ṣe fi ń bo etí mi kiri nìyẹn kò jẹ́ fíìlì òtútù. Ẹ̀yin tí mo dira bí àlùbọ́sà. So ẹ wá ra tọ̀dọ̀ títí yín náà ń bẹ. Ojú òní tí mi ní wá yín tì lọ́lẹ̀ kò dọ̀wọ́ mi ò ṣe kò gbà. Ẹ̀yin tẹ́ ti sanwó tó jẹ́ wípé kẹ́ gbé ọjà yín lókù ẹjọ́ tó rẹ Ọlọ́run. Àwọn ọjà tí mo lòdù jọ sínú ilé yẹn mo fẹ́ pín síta. Àwọn ọjà mi ṣẹ̀ṣẹ̀ dé, mi ò ní store extra mọ́ báyìí sìn. Mi ní store extra mọ́ because àwọn ọjà mi tún ṣẹ̀ṣẹ̀ dé ni. Tó bá máa fi wọnú ṣọ́ọ̀bù ìwáǹsì mi ní enough space mọ́. So kí n lè tètè bá yín send àwọn ọjà yín, and again kí post office tó tún lọ fún strike. Ìyẹn gangan ní dìmé post office ní target mi. So ẹ pè mí kí lè bá yín send ẹ san balance yín kí bá yín send àwọn ọjà yín. Ojú òní ti wà. Ẹ wá jọ Lady K bá mi keep ọjà ẹjọ́ ẹ má wá mọ́. Ẹ má wá mọ́. Tẹ́ bá wá máa kò sọ fún yín pé mo ti gbọ́ ni màá sọ fún yín. Ìjọ́ tẹ́ máa padà pè mí màá ní mo ti tajà mi. That is it because mo ń manage ni.
mi tí ní owó tí mo lè fi táì ọjà mọ́lẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn, kọ́lọ́n kó ṣe kíni kó ṣàánú mi kí n ráàánú ẹ̀yin òbí mi báyìí gbà. So àwọn tẹ́ bá ti fẹ́ tó bá dẹ̀ jẹ́ àwọn spiritual product wa náà ni àwọn curse breaker, àwọn cleanser, ẹ̀yin tẹ́ bá lè wẹ ọṣẹ ìṣẹ́gun, omi ìṣẹ́gun wà tẹ́ lè fi wẹ̀, tẹ́ máa mix mọ́ omi ìwẹ̀ yín, tẹ́ dẹ̀ máa rí ìyanu Ọlọ́run, tí ẹ máa rí títóbi Ọlọ́run, ó wà available. Ẹ pè mí, àwọn iṣẹ́ wà, iṣẹ́ gbogbo ní ṣe, ó wà available. Ojú òní tiwa, mi fẹ́ kí fídíò ìkógun jù, so àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò yìí. Ẹ bá mi share, ẹ má dẹ̀ gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi, gbogbo ẹ̀yin mọ́mì mi. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ papọ̀ mọ́, tẹ́ fẹ́ dóbò dáadáa. Ó tán lọ o, ó tán lọ o. Ṣé rí tí máa ń pa ẹ̀ bá tán this time around? Gbogbo ẹ̀yin mọ́mì mi, dáàdì mi tẹ́ máa yọ mí lẹ́nu yẹn. Tẹ́ bá ní Lady K, ṣé ò ní díẹ̀ lẹ́tọ̀ lè bù fún mi ni? Mi ò ní o. Mi ò lẹ́ni tó máa gbọ́ṣẹ́ mi wò. Mo ti láwọn bíi mélòó kan tó dìdí sọ fún mi pé Lady K tó bá ní díẹ̀ létí ẹ̀ fún wa nígbà tó ní kò sí mọ́ ká lọ gbọ́ṣẹ́ wò. Mi ò ní o, ẹ tètè wá rà sìn. Manpower jẹ́ bí idán tó bá ti tán, mi ò mọ̀gbà tó máa tún dé o. Mi ò mọ̀gbà tó máa tún dé o. Diabetes òun nìyí, confirm one. High blood pressure ó dà pé yọ̀kan tí yẹn ṣẹ́kù lélẹ̀. Tí ó bá jẹ́ yọ̀kan á jẹ́ méjì, but me sure. I think it's one ló remain. Ẹ tètè wá order títí yín, ó wà available báyìí sí. Kí n tètè bá yín ship ẹ̀. Send location yín tẹ́ bá wà, má bá yín send ẹ̀. Ẹ̀yin tẹ́ bá wà ní Germany, kí ni la máa kọ sí? Spicy. La máa kọ sí. La bá ti kọ spicy sí pẹ̀lú sùúrù ó máa dọ́dọ̀ yín. Pẹ̀lú sùúrù àti ayọ̀ lẹ máa fi gbà. Tí spicy bá ti wà lórí ẹ̀ tó ti rí pé yes this is powder, mo ti kọ spicy so máa débẹ̀ bí mo ṣe send ẹ̀ sáwọn tó wà ní Germany nìyẹn. So òun nìyí o, ẹ tètè wá order títí yín. Lẹ́yìn yẹn kò sí country náà, go on song ni lọ́wọ́ kan ló máa débẹ̀. Kò gba kólekóle, kò gba gìrìgìrì. Ẹ̀yin tẹ́ bá nílò oyin original. Oyin original wà sí oyin mi gan ti fẹ́ tán. Oyin mi ti fẹ́ tán. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra original oyin, ẹ tètè pè mí kẹ́ tètè ra àwọn nǹkan tẹ́ bá fẹ́ rà sí. As from next month, dọ́là lè lọ gbówó lérí. Kí gbogbo nǹkan lọ change. Kí nǹkan $10 di $20 kò sẹ́ni tó mọ̀. Àdúrà kí nǹkan rọrùn fún gbogbo wa náà là ń gbà. Tó bá dẹ̀ jẹ́ àwọn wig náà lẹ fẹ́, ẹ pè mí. Tó bá jẹ́ àwọn scarf, mo láwọn fine scarf. Àwọn fine scarf ó wà available. Gbogbo ẹ̀yin mọ́mì mi Muslim, tẹ́ máa ní the scarf tẹ́ máa wé tẹ́ bá fẹ́ kírun. Scarf wà o. Mo dẹ̀ láwọn turban náà. Àwọn turban 4 set yẹn ó wà available. Turban cap ó wà available. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K ìfẹ́ Olúwa. Mo bá dẹ̀ jẹ́ edé náà ni. Àwọn ọjà èlùbọ́ wa ti dé. Èlùbọ́ ti dé. Epo pupa ti dé. Gàrí ti dé. Yam flour. Rice flour. Soya beans flour. Gbogbo ẹ̀ ló ti dé. Bóyá online náà ni máa ti wá unbox gbogbo ẹ̀. Bí àgbà yẹn ni máa ṣe gbé wa wọ African store wa lẹ máa rí bíbẹ̀ ṣe tóbi tó. Àwọn African food wa tí mo ní ó ń bọ̀ by plane, àwọn yẹn ti dé, but àwọn tó rí omi tó ń bọ̀ by sea kò tí ì dé. Mọ̀ pé àwọn yẹn pọ̀ sí òde ń tètè dé, but tí àwọn yẹn ti dé. Ẹ̀yin tẹ́ fẹ́ ra Milo, ẹ fẹ́ ra custard, gbogbo ẹ ti arrive. Ó ti wọlé bìbà. Ó ti dé, kẹ́ tètè wá order títí àsìkò tútù la wà yìí. Ẹ wá ra tapioca. Ẹ̀yin tẹ́ wà láàbúrò dé tí mu tapioca ti pẹ́ Lady K ti ní tapioca o. Tapioca tó dẹ̀ dé ìkó pọ̀. Ìtò ń bọ̀ lórí omi ìyẹn ló pọ̀. Eléyìí kò pọ̀. Ẹ̀wà ó wà. Ẹ̀wà olóyin is available. Gbogbo African food ó ti balẹ̀ pípa. Títí dórí sẹ̀mó, pando, èlùbọ́ ọ̀ṣù, èlùbọ́ gẹ̀dẹ̀ ó ti dé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà. Ẹ̀yin tẹ́ introduce àwọn customers sí mi, mi tẹ́ mọ̀ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ títí yín. Tẹ́lómi bá dé bí bye á ní tó Lady K wọ́n direct wa wá ní o. Lady K wọ́n direct wa wá ní. Ó tiẹ̀ ní ìyá mi kan ní UK. Gbogbo àwọn èèyàn wọn tó wà ní Canada ń bí lọ́ṣà sọ fún pé ẹ máa lọ sí store Lady K lọ máa rajà. Àwọn ọmọ yín ò ní dẹni ìkọ̀sílẹ̀. Gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo yín pátápátá. Gbogbo ọmọ Yorùbá all over the world.
mo dúpẹ́ lọ́wọ́ yín èmi náà sọ̀rọ̀ bí dúpẹ́ máa sọ̀rọ̀ láma sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́dọ̀ dúpẹ́ onítìrì kọ́ lọ ṣàánú wa àkúmọ̀bí tó wọlé sí so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ojú òní tì yín o ẹ ṣeun gan ni o ẹ kú àdúró tì mí ẹ kú àtìlẹ́yìn mi o ní agbára Ọlọ́run mi ò ní wá yín tì ní agbára Ọlọ́run ẹ ní mọ bójì ọmọ ní agbára Ọlọ́run ayé ò ní pààrọ̀ kádàrá àwọn ọmọ yín ẹ ṣé mo dúpẹ́ irú ó wà ẹ̀gúsí lílọ̀ ó wà ọ̀gbọ̀nọ̀ lílọ̀ ó wà ata gúngún ó wà gbogbo ẹ̀ ló wà ń sí gbogbo African food pátápátá ẹ má worry tí n bá ti offload wọn wọlé tí n bá ti arrange wọn máa ṣe bóyá máa ṣe live show or kí n ṣe recording video báyìí máa fi mú wa wọ African store wa ṣé wọ́n pé mi ò kí n kọjá bíbáyìí àti showroom wa àti spiritual store màá wá gbé wa wọlé kanlẹ̀ gẹ́gẹ́gbẹ́gbẹ́ we have 2 store for African food tí n bá tó ẹyọ kan tó bá kú tí kejì bá kú màá gbé wa dé méjèèjì but tó bá yẹ pé ẹyọ kan ni mo ṣìtò tó kú ẹyọ kan yẹn náà la máa tún dúró fún African store màá kàn máa náwó ni pé ṣé tún rí this store náà African food náà la fẹ́ fi tò so bó ṣe máa rí nìyẹn ẹ̀yin tẹ́ ti ń béèrè ewédú mo ti ní connection bíi tí máa gẹ́ẹ̀tì ewédú so this week ewédú máa wà ewédú tó fine fresh ewédú gbogbo ẹ̀yin tẹ́ sí wá Lady K ṣé ewédú wà ewédú máa wà but ewédú mi ò lè kọjá Canada ń bíbáyìí because ó máa wà ice mo ní deep freezer ńlá ń bíbáyìí tí máa fi ice ẹ̀ deep freezer ńlá ó wà gbogbo ẹ̀ náà lẹ́ máa rí tó bá yá deep freezer ńlá wà so inú freezer ló máa wà so kò ní lè kọjá wá sí America because mo mọ̀ pé àwọn ìyá alálùbáríkà tó wà l'America UK wọ́n lè tún ní Lady K ó yá bá wa send ewédú bí tán nífẹ̀ẹ́ Ọlọ́run dé nínú ayé mi Ọlọ́run ò dẹ̀ ní bá mi fà àwọn ọmọ tiyín náà sílẹ̀ so ewédú mi kò lè kọjá Canada ń bí báyìí ẹ̀yin tẹ́ bá wà ní long distance kan nínú Canada yìí tí bá gbé dé post office tí ó bá lè dé bẹ́ẹ̀ níjọ́ yẹn I will not send it because tí àìsí ara ẹ̀ bá ti lọ mi mọ bó ṣe máa rí díjọ́ kejì mi ò dẹ̀ ní fẹ́ kẹ́ waste owó ìbọ̀ tó bá jẹ́ tòsí mi lẹ́wà even ẹ̀fọ́ gbogbo ẹ̀ náà ló máa ṣe kíni ló máa wà deep freezer wà tá a máa fi àìsí gbogbo ẹ̀ wà ń bíbáyìí sọ fún yín pé bíbáyìí kéré díẹ̀ so gbogbo ẹ̀ wà ń bí so ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín o ìbànújẹ́ òní ṣẹlẹ̀ sí yín ẹ ṣé mo dúpẹ́ àmọ́ fi àyàtà láfíà àmọ́ fi pàdé ẹ bá mi share ètò ẹ bá mi subscribe sí YouTube channel mi Lady K News Career Lady K Ìfẹ́ Olúwa Show the baby of Oduduwa nation.